tí Buhari la rí tá à ń wí wọ́n ti tún ń kówó jẹ láyé Tinubu yìí o. Lóòótọ́ làwọn èèyàn máa ń sọ̀rọ̀ ìjọba tiwantiwa gẹ́gẹ́ bí ìjọba tó dára jùlọ, ṣùgbọ́n bá a bá fẹ́ bára wa sòótọ́ ọ̀rọ̀ kò dàbí pé ìjọba náà bá wa lára mú ńlẹ̀ yìí rárá. Ìdí kan náà sì ni pé àwọn olóṣèlú tiwa olè paraku ló pọ̀ nínú wọn. Lára ojúlówó iṣẹ́ tààrẹ Bọ́lá Tinubu sì gbọ́dọ̀ ṣe ó ní láti tètè kọ́wọ́ àwọn olóṣèlú yìí bọnú aṣọ. Bí bẹ́ẹ̀ kọ́ kò lè pẹ́ tí wọ́n fi lùjọba yìí fọ́mọ lórí. Àwọn èèyàn náà rípò tí wọ́n bá yàn wọ́n síbi ipò láti ṣiṣẹ́ fáráàlú, ipò láti kówó jẹ ni. Kì í ṣe pé wọ́n láǹfààní kan tí wọ́n bá wá sílé ìjọba wọ́n wá jalè tààrà ń bẹ̀ ni. Ohun tó wá burú ni pé gbogbo ìjà tí wọ́n máa ń bára wọn jà, gbogbo bí wọ́n ti máa ń daráàlú síra wọn, gbogbo ìjà ẹlẹ́yàmẹ̀yà, Haúsá ni ẹ́, Ìgbò ni ẹ́ tí wọ́n máa ń torí ẹ̀ yọ̀bọ̀ síra wọn. Ìjà yẹn ò débi owó aráàlú kíkó jẹ. Bọ́rọ̀ bá ti dọ̀rọ̀ corruption, àjẹbánu, jíjówó aráàlú kó, ṣíṣowó ìlú báṣubàṣu, kíá ni wọn ó dọ̀kan náà, wọn ò ní bára wọn jà níbì kan. Bí ìran kan ti ń lọ bẹ́ẹ̀ nìran míì ń dé. Ṣùgbọ́n ohun tó máa ń ṣẹlẹ̀ náà ni pé ọmọ ẹgbẹ́ òṣèlú kan náà ni wọ́n, kálukú sì ti tò sórí ìlà, wọ́n ń dúró dègbà tí wọ́n ó pè wọ́n kí wọ́n wá jẹun tiwọn ni. Gbogbo èèyàn ló mọ̀ pé jẹkújẹ ń lọ gidi láyé Buhari. Wọ́n mọ̀ páwọn kan wà ńbẹ̀ tí ò síṣẹ́ méjì tí wọ́n ń ṣe ju kíkówó jẹ, jíjalè tààrà àti ṣíṣowó aráàlú báṣubàṣu. Ṣùgbọ́n pa aráàlú ó sọ̀rọ̀, nítorí bó o bá wí kinní kan báyìí àwọn dìgbòlugi elébi tí wọ́n jọ ń ṣòṣèlú ó sáré jáde ni. Wọ́n lò fẹ́ borúkọ rere tí Buhari ní jẹ́ ni, pé Buhari lọ́lọ́run rán sí Nàìjíríà kó wá tún ṣe. Ojú gbogbo wa ló ti já báyìí. Oore tó pọ̀jù tí Buhari ṣe fún Nàìjíríà náà ni pé ó fẹsẹ̀ àwọn Boko Haram rinlẹ̀ dáadáa. Láyé tiẹ̀ làwọn ajínigbé sọ kinní náà díṣẹ́. Àsìkò tiẹ̀ làwọn Fúlàní onímàálù fiṣẹ́ gidi sílẹ̀ tí wọ́n da fẹ̀mí ṣòfò, tí wọ́n yẹ́ sí àlàáfíà padà, tí wọ́n sọ dẹ́sìn tọ̀ pé èèyàn ò fẹ́ sún mọ́mọ́ nítorí aburú tí wọ́n fi kinní náà ṣe. Ayé Buhari ni wọ́n ń pariwo páwọn ń fáwọn ọmọ lóúnjẹ ńléèwé, tí wọ́n sì yówó rẹpẹtẹ sọ́tọ̀ táwọn ọmọ ò ní róúnjẹ jẹ ńléèwé. Owó náà sì ní sí lápò ìjọba. Wọ́n ti gba gbogbo ẹ̀ lọ. Èyí táwọn mọ̀lẹ́bí Buhari fúnra ẹ̀ ṣe pẹ̀lú olórí báńkì àpapọ̀ ilẹ̀ wa tẹ́lẹ̀ Godwin Emefiele ló ń lọ yìí. Gbogbo àṣírí tó ń tú yìí, ohun tó yẹ kó fi hàn gbangba ni pé Buhari kì í ṣe èèyàn, akóṣìbẹ̀rù ẹ̀dá kan lòun náà. Èyí tó wá yẹ kó báyàn lẹ́rù ni pé Buhari ti lọ, Tinubu sì ti dé. Ṣùgbọ́n àwọn tóun náà gbéṣẹ́ fún kò lóṣù mẹ́fà tí wọ́n fi bẹ̀rẹ̀ sí gbówó aráàlú. Ìkówójẹ tí wọ́n sì fẹ́ yá kánkán ju tàwọn èèyàn Buhari tá à ń sọ lọ. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti ń wá bílíọ̀nù 37 náírà lábẹ́ obìnrin alága iléeṣẹ́ tó yẹ kó báwọn èèyàn tán ṣòro òjijì tó bá kọlù wọ́n. Halima Shehu ti sáré powó aráàlú káàkiri kí wọ́n tó lè dànù, tí Tinubu sì pàṣẹ pé kí EFCC gbé e. Wọn ò tí ì parí ìyẹn tí wọ́n tún mú Bẹ́tà Edu tóun sì sáré gba bí 600 mílíọ̀nù náírà tó láwọn lọ fi ṣàánú àwọn kan. Ṣùgbọ́n tọ̀ níbi tí wọ́n fẹ́ gbówó náà sí kì í ṣàpò iléeṣẹ́, àkáǹtì ẹnìkan lásán ni. Ó sì dájú pé gbẹ̀yìn ẹ̀ náà ni pé alọ́ lámilámi làárí ni, ẹnìkan ìrábọ̀ ẹ̀. Ìwádìí ti bẹ̀rẹ̀ lórí òun náà o. Ọmọ Haúsá Halima Shehu, ọmọ Ìgbò ní Bẹ́tà Edu. Ó sì dájú pé kò sí bí wọ́n ti lè túdìí ẹ̀ wò tí wọn ò ní kan Yorùbá nú àwọn tí wọ́n ń bá gbówó náà jáde. Èyí ni pé kì í ṣẹlẹ́yàmẹ̀yà tàbẹ́lẹ́sìmẹ̀sì nú àwọn olè akówójẹ wọ̀nyí. Bọ́mọ Haúsá ti ń kó ní Ìgbò ń kó, bẹ́ẹ̀ ni Yorùbá ò gbẹ́yìn. Wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni. Àjọṣepọ̀ àárín wọn sì ju tọmọ ìyá lọ. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ pé Mùsùlùmí ni lágbájá, Kìrìsìtẹ́nì ni tàmẹ̀dò òdí wọn lọ́wọ́ wà yìí. Kódà bó oníṣàngó bá wà láàrin wọn, wọn ò bá ṣe. Ìtumọ̀ èyí kò jù kówó jẹ náà lọ. Níbi tọ́rọ̀ dé yìí, Tinubu ò múra o. Ìdí ìmúra Tinubu ni pé àwọn èèyàn ò fojú alátúnṣe wò ó. Wọ́n nígbàgbọ́ pé ìjọba àwọn akówójẹ ló ń bọ̀ wá ṣe. Páfáìmọ̀ kí wọ́n má lu Nàìjíríà ń gbàǹjo. Ṣùgbọ́n gbèsè pàtàkì tó ń gbé láti tètè fàwọn tí wọ́n bá ṣèbàjẹ́ báyìí láwọn agbófinró lọ́wọ́, tí EFCC mú wọn, tí wọ́n sì ń gbaṣẹ́ lọ́wọ́ wọn kíá. Ìgbésẹ̀ tó dáa ni. Èyí tó kù ni pé kí wọ́n rí i pé gbogbo àwọn akówójẹ tọ́wọ́ bá tẹ̀ báyìí tètè lọ sẹ́wọ̀n, kí wọ́n sì gba gbogbo ohun tí wọ́n bá jí kó lọ́wọ́ wọn. Bí wọ́n bá mú wọn, tí wọ́n ń tètè ń dájọ́ wọn, tí wọ́n ń jù wọ́n sẹ́wọ̀n, tí wọ́n ń gbohun tí wọ́n jí kó,
tí wọ́n sì ń sọ wọ́n dẹdun arinlẹ̀. Ẹni yòówù tó bá fẹ́ ṣèbàjẹ́ bẹ́ẹ̀ yóò rò dáadáa kó tóó ṣe é. Olè làwọn olóṣèlú, olè ló pọ̀ nú àwọn òṣìṣẹ́ ìjọba, àwọn náà wọ́n sì yí Tinubu ká yìí. Ohun táwọn olóṣèlú mú wá bá wa nìyẹn. Tinubu gbọ́dọ̀ múra kó le gan-an ni o, bí bẹ́ẹ̀ kọ́ ìjọba tiẹ̀ yóò burú ju ti Buhari tá à ń wí lọ. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.